akọ̀rọ̀ bí ipò gbọ́ yányányányányányányányányá wọ́n ní wá ìlú wa owó akọ̀rọ̀ bí ipò gbọ́ tó bá wà wáyé wọ ọlọ́run ò ṣe ó yá bóde kọ́ máa lọ aláìmoore ẹjẹ́ ajíjó ọpẹ́ o ẹyẹ fìyè sẹ́rẹ́ tananana tananana ẹjẹ́ ajíjó ọpẹ́ o ẹyẹ fìyè sẹ́rẹ́ tananana tananana ọlọ́run jẹ́ sàláàdì orin ọpẹ́ ní bàbá fẹ́ ẹni bá ti fún òní mọ̀gbà tọ́lọ́run ó gbé ibùkún lé èmi ò ní fi ọ̀nà ọ̀lẹ̀ kí ìwà wọ̀rọ̀ pẹ́ ẹjẹ́ ajíjó ọpẹ́ o ẹyẹ fìyè sẹ́rẹ́ èmi kọ́ sáárà sọlọ́run ọba gbajúgbajú mo kọ́ sáárà sọlọ́run ọba tí ò lójú àdúrà tí mi ò lè èmi kan sáárà sọlọ́run ọba èmi kan sáárà sọlọ́run ọba màjú mo kan sáárà sọlọ́run ọba tí ò lójú àdúrà tí mi èmi kan sáárà sọlọ́run ọba I no go bẹ̀rù I no go fear I no go fear me I no go bẹ̀rù I no go bẹ̀rù I no go fear. No weapon fashioned against me shall prosper. No weapon fashioned against me shall prosper. And you too. No weapon fashioned against you shall prosper. Same. Shebi not true. Not true. Shebi not true. Not true. I be not liar to. Not true. Bí 80% dollar somebody fẹ́ràn mi. Èmi ti 20% tó kù sílẹ̀ kan wọ́n gbé mú ẹ̀yin lẹ́ni mú yín. Tẹ́ bá dé gbé ní gbèkú. Olúwa máa gé mú yín dànù. Ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn fúkẹ́fúkẹ́ èmi tó yìn lẹ́sẹ̀ ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn sẹ́ ó gbé mi lọ́kàn gan ni nínú ọdún tí mo wà yìí ọlọ́run máa wá solution sọ̀rọ̀ mi èmi máa gbé gbá ọpẹ́ láìpẹ́ láì jìnnà ọdún yìí ní kìí ṣọdún tó bọ̀ ayọ̀ mi fẹ́rẹ̀ dé gbogbo ayé gbọ́ láìpẹ́ láì jìnnà ẹ ó wàá bà mí kó mọ́ àníṣe ẹ ó wàá bà mí dúpẹ́ ló já sí pé ẹ ń jẹ àjẹyó ẹ ń tún di ìlọlé gbogbo ayé ẹgbọ́n mo fún yín official invitation ẹ máa bá mi gbé gbọ́ ọpẹ́ lọ́dún ayọ̀ mi ti dé ire mi ti wọlé dé ẹ ń jẹ àjẹyó ẹ ń tún di ìlọlé ẹ ń tún tẹkẹwé lọ ẹ ń jẹ àjẹyó ẹ ń tún di ìlọlé bó ṣe máa rí nìyẹn lórúkọ Jésù àmín.